ọ̀rọ̀ tẹ́rí tí ń bẹ́lẹ̀ yìí bàbá wa Mufti Diyar ẹ̀yin lèmi ọbẹ̀ wípé ẹ tó ṣe sùúrù níjọ́ tí wọ́n pè yín ní wáàsí lọ́dọ̀ Sheikh Ramadan ẹsì wáàsí kan jọ́nà yìí pé àfáwa Sheikh Ramadan gbogbo tó wùkú lè máa ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàfà àtọmọ kéwú ẹ lọ lè sọ̀kalẹ̀ níbi tẹ́ dúró sí bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ níbi tẹ́ dúró sí tẹ́ ń wúra pé ẹ̀ga ni èdè tó yẹ kó jésù tó yẹ kó tẹ̀yìn lọ́wọ́ kò ní tẹ̀yìn lọ́wọ́ wáàsí ìjọ́ kìíní ànátẹ́yìn náà ṣe fún àfáwa Sheikh Ramadan lọ́dọ̀dọ̀ tí yín náà yóò ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ti tó lálàkọ́kọ́ lérí gbogbo àwọ̀ tó ṣẹlẹ̀ lálàkọ́kọ́ tọ́lọ́n sì gbomi pa tọ́lọ́n sì ní kọ́ lọlẹ̀ tọ́lọ́n sì ní kó kú tí nǹkan kan ò sì wọ́n mọ́ pẹ̀lú ìwà àti yínà tẹ́ fi ṣe ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ́gbẹ́ tẹ́ǹsì àwọn ọmọ ìyàwó tí wọ́n fi dé lọ lẹ́yìn yìí ẹjá kíkúsẹ́ ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún yín níjọ́ tẹ́ ń wá oyè mufti yìí tó fi dààmú ńlẹ̀ ẹjẹ́ ká kíkúsẹ́ ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún yín lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàmì tẹ́ wá ní gíga tẹ́yìn náà sọ jáde ẹjẹ́ ká kíkúsẹ́ ìkan ò ní da ìkan ò ní tóbi ìkan ò ní rí bó ti rí ohun tí àwọn ọmọ ṣẹlẹ̀ kí ṣètánì ọmọ ṣẹlẹ̀ níjọ́ tí ṣètánì bá fẹ́ tẹ̀lẹ̀ yín kẹ́ ṣàdúrà kí ṣètánì òun kó paná rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ọmọ yín tí wọ́n ń dálẹ̀ lórí mídíà láti ṣàlàyé pé ẹ bà wọ́n bọ̀ ẹ kìlọ̀ fún wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń dá sí ojú láká ìwọ̀n lọ ojú òye wọn lọ. àfáà wa Sheikh Sulaiman al-Miskinu billah ẹ dákun tó tọ́ lọ́run ọ̀rọ̀ àfà sọmọkéwú ọ̀rọ̀ màálù sọ̀rọ̀ màálù ọ̀rọ̀ aṣáájú sọ̀rọ̀ aṣáájú òun lẹ́ni tí mo sọ yìí o ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ kí nǹkan dájú ọ̀fẹ́ kí nǹkan bàjẹ́ ẹ má jẹ́ kí ẹbí ilé oúnjẹ ìpapọ̀ tọwọ́ yín dàrú tọwọ́ yín bàjẹ́ ẹ dákun tó tọ́ lọ́run àṣepọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n bí lánàá pẹ̀lú àwọn Sheikh Adam nínú ilé náà ẹ dákun mọ́jọ tọwọ́ yín dàrú ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ nípa ọ̀rọ̀ àwọn àlùfáà wa àgbà àti ọmọ kéwú wọn bàbá wa Mufti Diyar àgbàfà làwọn náà pẹ̀lú òkú tọ́lọ̀ fi wọ́n sí láyé tí wọ́n wà yìí àmọ́ gbogbo bó ṣe lè wò kí wọ́n já àgbàfà tó ní tí a sọ fún wọn náà ni pé bí ọ̀rọ̀ bá fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ àwọn àtọmọ àfà wọn tí nǹkan yìí bá fi ń ṣẹlẹ̀ ní tá a ṣàlàyé fún wọn náà ni pé ọmọ kéwú àti àfà òun náà ni àmọ́ àwọn fásitì yìí sọ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń dá sọ̀rọ̀ àti gbogbo ẹni tó fẹ́ mọ sojú rẹ̀ níbi ọ̀rọ̀ yìí kálukú ní ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ má sojú rẹ̀ ní sojú rẹ̀ kí mú fún tí ó lè rí yín ní rí pé ẹ̀yin lẹ̀ dáa gbogbo bí tọ́rọ̀ yìí ń fi lọ àti gbogbo bí tọ́rọ̀ yìí ń lọ gbogbo kálukú wa náà lájọ́ ń jòkó tá ń sọ ọ́ tó bá wá dẹ́yìn tẹ́tí kálukú bá wá bọ́ sórí mídíà ní sí kálukú bá máa yin ara rẹ̀ tó fẹ́ máa fọ́ra rẹ̀ mẹ́bí ìgbà kóhùn lè yan rẹ̀ lọ́dọ̀ yín bàbá wa Mufti wallahi irọ́ ni kálukú ń pa irọ́ ni kálukú ń pa alábòsí sí lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn àmọ́ tí mo fẹ́ kájọ lọ lè mọ̀ ni pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wattaqu yawman turja'una fihi ila Allah ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون gbogbo wa ká lọ lè páyé ọjọ́ kan ní ọjọ́ gbèdé alkiyama àtẹ̀mí àtẹ̀yìn kálukú wa náà láàrọ̀ rí lọ síwájú Ọlọ́run gbogbo wa lápàdé àfáwà àgbà al-Allamatu Sudan Sheikh Adam Abdullah Ìlọrin níjọ́ tí Ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá tí ó sì fún kálukú ní tírà rẹ̀ tí ó san kálukú lẹ́san gbogbo tẹ́mi kọ̀ọ̀kan tó gbélé ayé ṣe láyé Ọlọ́run san kálukú lẹ́san rẹ̀ yóò sì fi kan kálukú Ọlọ́run sì ní àní sàbòsí fẹ́ nìkan èdè wà tí kálukú bá hù àti gbèsè tí kálukú bá gbé òun náà láfi ṣẹ̀san fún wájú ọ̀gbìn alkiyama ọ̀rọ̀ tẹ́rí tí ń bẹ́lẹ̀ yìí bàbá wa Mufti Diyar ẹ̀yin lèmi ọbẹ̀ wípé ẹ tó ṣe sùúrù ẹ̀yin ní sì ṣe wáàsí fún wípé ẹ gbómi sùúrù mu ẹ̀yin ní tó wá pèsè àkíyèsí wípé bẹ́ẹ̀ ti ń sọ látànádò ní pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́yìn náà ń sọ níbi wáàsí tẹ́yìn náà ń wí fáwọn ènìyàn ó ti dára tí náà tó yẹ tẹ́ẹ̀kẹ́ mú lò níjọ́ tí wọ́n pè yín ní wáàsí lọ́dọ̀ Sheikh Ramadan ẹsẹ̀ wáàsí kan jọ́nà yìí pé àfáwà Sheikh Ramadan gbogbo tó wù kú lè máa ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtàfà àtọmọ kéwú ẹ lọ lè sọ̀kalẹ̀ níbi tẹ́ dúró sí bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ níbi tẹ́ dúró sí tẹ́ ń wúra pé ẹ̀ga ni èdè tó yẹ kó jésù tó yẹ kó tẹ̀yìn lọ́wọ́ kò ní tẹ̀yìn lọ́wọ́ wáàsí ìjọ́ kìíní ànátẹ́yìn náà ṣe fún àfáwà Sheikh Ramadan lọ́dọ̀dọ̀ tí yín náà yóò lọ́dọ̀dọ̀ tí yín o gbogbo ọ̀nà tí jà ọgbà fi parí torí pé al-mu'min mirhatul mu'mini ìsára àfihì aiban aslahahu èyí tó pọ̀jù nínú táwọn ọmọ kéwù yí tí wọ́n ń dálẹ̀ lórí mídíà lọ́pọ̀jù mo ti sí ní prógrámù náà rí mo sì ní kẹ́ kí wọ́n wọ́ mo sì ní kẹ́ kìlọ̀ fún wọn ibi tí wọ́n ń tapà sí kèsì ibi tó yẹ kí wọ́n máa tapà sí àṣepọ̀ tí ń bẹ láàrin ilé lọ́dọ̀ ilé Sheikh Adam àti ilé oníkìtìpá kọ́dà ó yàtọ̀ gẹ́gẹ́gẹ́ sí mi tí mo ń sọ̀rọ̀ yìí kò èé sí ibi kátẹ́nìkan lè dá sí ọ̀rọ̀ yìí ti dẹbí ó ti dára ó ti dá lásìkò ju everybody lọ oore tí ń bẹ lára Sheikh Adam nílé oníkìtìpá kò sí hapó irú oore tọ́lọ̀ ń ṣe fún àbúrìdọ́ lára Sheikh Adam tí bàbá náà fi Sheikh àbúrìdọ́ tí wọ́n fi ń sìnyànà káàkiri gbogbo lọ níyà yìí níjọ́ ti gbogbo ojú pé táyé pé ipe ọmọ kéwù mi ni ọdún báyìí ló lò lọ́dọ̀ nílé fásì báyìí ló ṣe rí àbúrìdọ́ yìí wá jẹ́ni tọ́lọ̀ ń gùn lẹ́kùn tọ́lọ̀ ń sà lẹ́sà tọ́lọ̀ ń dálọ́lá nílé oníkìtìpá tí àbá rẹ̀ náà mọ̀ pé Ọlọ́run dálọ́lá bàbá tó bí lọ́mọ náà mọ̀ pé Ọlọ́run dálọ́lá ẹ̀yin tẹ́ tara wọn tẹ́ gbé wọn náà mọ̀ pé Ọlọ́run dálọ́lá níbi ká sọ níbi ká wuyi níbi ká mọ̀ nínú gbogbo tí ń jẹ́ ọmọ kásì pátá òde tọ́lọ̀ sí ilé oníkìtìpá lára Sheikh àbúrìdọ́ wallahi kò ní báyìí lọ́mọ ọwọ́n àwọn ọmọ kásì nípa ọ̀nà tí wọ́n tún wọ́n nínú ẹ̀bùn tọ́lọ̀ tó fún wọn nínú oníkìtìpá iná lọ́nà ti ṣàánú àbáwá Sheikh Usman tóun náà tún bí ọ̀dọ̀ Sheikh Adam bí ẹ̀gbọ́n ṣe gbọ́dọ̀ sí Adam tí bàbá tọ́ tí bàbá wò láyé gàbúrò náà tún gbọ́dọ̀ Sheikh Adam ilé òkìtì pàṣẹ kọfẹ́ soso yìí náà ni ilé òkìtì pàṣẹ soso yìí náà lọ́nà tuntun mẹ́yìn náà ló ti tún mú yín jáde àti gbogbo tẹ́lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ó yẹ kí yàn lè gbé omi sùúrù mu ni bí bàbá àtọmọ bá ń jà wò ní dá bàbá lẹ́bi ọmọ náà ni wọ́n dá lẹ́bi ọmọ náà ni wọ́n gún ní sùúrù
ọmọ náà ni wọ́n kìlọ̀ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń táwọn ọmọ yín tí wọ́n ń dálẹ̀ lórí mídíà láti ṣàlàyé pé ẹ gbà wọ́n wọ́ ẹ kìlọ̀ fún wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń dá sí ojú láká ìwọ̀n lọ ojú òye wọn lọ. àbáwá Sheikh Suleiman al-Miskinu billah ẹ dákun torí tọ́lọ́run ọ̀rọ̀ àfà sọmọkéwú ọ̀rọ̀ máàlú sọ̀rọ̀ máàlú ọ̀rọ̀ aṣáájú sọ̀rọ̀ aṣáájú òun lẹ́ni tí mo sọ yìí o ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ kí nǹkan dájú ọ̀fẹ́ kí nǹkan bàjẹ́ ẹ má jẹ́ kí ẹbí ilé ó ń kìdí papọ̀ tọwọ́ yín dàrú tọwọ́ yín bàjẹ́ ẹ dákun torí tọ́lọ́run àṣepọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n bí lánàá pẹ̀lú àwọn Sheikh Adam nínú ilé náà ẹ dákẹ́ mọ́jọ tọwọ́ yín dàrú ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ti tó lálàkọ́kọ́ lérí gbogbo àwọ̀ tó ṣẹlẹ̀ lálàkọ́kọ́ tọ́lọ́run sì gbomi pa tọ́lọ́run sì ní kọ́ lọlẹ̀ tọ́lọ́run sì ní kó kú tí nǹkan kan ò sì wọ́n mọ́ pẹ̀lú ìwà àti yínà tẹ́ fi ṣe ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ́gbẹ́ tẹ́ǹsì àwọn ọmọ ìyàwó tí wọ́n fi dé lọ́rin yọ̀ yìí ẹjá kíkúsẹ́ ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún yín ní ọtẹ́ wa òye mufti yìí tó fi dààmú ńlẹ̀ ẹjẹ́ ká kíkúsẹ́ ẹni tó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún yín lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí tẹ̀wọ́n ní gíga dáyìí náà sọ jáde ẹjẹ́ ká kíkúsẹ́ ìka ò ní da ìka ò ní tóbi ìka ò ní rí bó ti rí nǹkan àwọn ọmọ ṣẹlẹ̀ kí ṣètánì ọmọ ṣẹlẹ̀ ìjọ tí ṣètánì bá fẹ́ tẹ̀lẹ̀ yín ní kẹ́ ṣàdúrà kí ṣètánì òun kọ́ òun paná rẹ̀ ẹ̀yin ní kẹ́ rìnrìn rẹ̀ ẹ̀yin ní kẹ́ ṣègbésẹ̀ rẹ̀ ẹ̀yin ní kẹ́ bẹ́ẹ̀ ti sásọ̀ tó bẹ́ẹ̀ ti sásọ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tọ́yẹ kẹ́ sọ látara pé gbogbo ẹ̀yà àgbà márkàsì ẹ bá mi dìde lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n lọ́mọ mi lẹ́sẹ̀ yìí èsè tèmi yìí máa wọ́ yìí mẹ́sẹ̀ parẹ̀ kẹ́ máa wá lọ sọ́ọ̀tì kẹ́ máa wá lọ sósì kẹ́ máa lọ wájú kẹ́ máa lọ ẹ̀yìn kí gbogbo ìlú àtàwọn ènìyàn tí wọ́n rí pé ẹsẹ̀ pẹ́sẹ̀ ó yẹ kẹ́ ti fọ́ọ̀mù lájínà ó yẹ kẹ́ ti pé gbogbo lájínà ó yẹ kẹ́ ti pé àwọn ènìyàn ìgbẹ́ ẹ̀dá kẹ́ bá ń bẹ́ẹ̀ ẹ̀dá kẹ́ bá ń bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ kájọ máa fọ̀rọ̀ tààrùn láàrin ara ẹni síra ẹni kìí sọ̀rọ̀ káwọn kí wọ́n máa dá sí ká máa fọ̀rọ̀ ránṣẹ́ láàrin ara wọn síbọ̀ láti bo síbó ẹ̀dákun torí tọ́lọ́run ẹ̀dákun torí tọ́lọ́run nítorí pé gbogbo ẹni tí ó bá fẹ́ kí nǹkan láti bọ̀tán dáadáa láyé tó ń sì fẹ́ láti bọ̀tán rí gbogbo gíga tọ́lọ́run sí nílé yíwọn àfikọ́ tọrọ kọ́lọ́mọ yìí ó bàjẹ́ gbogbo ẹ̀dá tí ó bá fẹ́ kí tòun náà bàjẹ́ kọ́ tọrọ kí gíga lé yín náà má bàjẹ́ ntọ́lọ́run ṣe fún yín nílé oníkìjìpá lára Sheikh Adam kò ní báyìí lọ́mọ kọ́dà wọn fẹ́ lè sọ wípé nínú ẹni tó rí èrè Sheikh Adam jẹ inú ilé yín náà jẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n rí ìjẹ púpọ̀ tó ti dẹbi tó ti dára tí àsìkò yẹn ti lágbára tásìkò yẹn ti wúwo ọ̀pọ̀lọpọ̀ nínú yín nínú àwọn tó wá látọ̀dọ̀ yín àwọn tó kéwọ́ ọ̀fẹ́ mẹ́mbẹ́ àwọn tí wọ́n jẹun ọ̀fẹ́ mẹ́mbẹ́ àwọn tí wọ́n wọ́sọ ọ̀fẹ́ mẹ́mbẹ́ àwọn tí Sheikh Adam gbéyàwó fún ní mẹ́mbẹ́ gbogbo tó wù ká lè máa rí lára àwọn bàbá wa ẹ jẹ́ ká díjú ẹ jẹ́ ká mójú kó mbẹ́ ẹ jẹ́ ká gbàgbé tó bá gbé Sheikh Adam náà ló ṣe fún mi ṣe é gbé síkà síta yín ọdún Sheikh Adam ni ẹ dákun torí tọ́lọ́run torí tàbí àwọn torí pé kullu shay'in yamurru àmọ́ walakin laysa kullu yunsa ẹ dákun torí tọ́lọ́run gbogbo nǹkan ní ọlọ́wọ́ àmọ́ ní ta bá fi ń ta ìgbà ń ṣe àtọ̀rọ̀ àti ṣe sí ní ta bá fi sí ọlọ́bí kankan yóò dúró ti wá nítorí kí nǹkan má bàa bàjẹ́ ní tẹ́ bá láwọn mínísítì tí wọ́n bá ń bọ̀ tàbí tẹ́ bá wá ń sọ nǹkan míì tí wọ́n bá wá ń wí níbi pé káfíńdé máa wò wọ́n bá wọn lèèyàn dáadáa wàláhì irọ́ ní bẹ́ẹ̀ o irọ́ ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àníyàn tí kálukú fi ń sọ̀rọ̀ àníyàn tí ò dáa ni àníyàn ìjàmbá ń bẹ́ẹ̀ àníyàn mùnáfíkí ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì àfi kí kálukú wa ká tún àníyàn wá sí ká sì bẹ Ọlọ́run kọ́nà kó sàmànà wa la ilaha illallah ilé wa ní kíjìpá ọlọ́mọdé ọbàjẹ́ márkàsì ọlọ́mọdé ọbàjẹ́ gbogbo tẹ́rí tí ń ṣẹlẹ̀ láwọ̀ yìí mi bẹ́ẹ̀ lọ́hùn fún yín kọ́nà kó bá wa parí rẹ̀ ọ̀pá náà rẹ̀ ó sì mójú kù